mi dúpẹ́ alhamdulillah ọdún tó kọjá alhamdulillahi rabbil alamin. èyí lọ pọ́lá tẹnu Alhaji Yakub Ahmed Adio Obajeti. mogaji Abinuworo ọlọ́wẹ̀ ọ̀kọ̀wẹ̀ Ìbàdàn baba Alayewo international wọ́n tún jẹ́ Akeweje fún gbogbo ẹlẹ́ran Ọ̀yọ́ state lórí orí ajẹ́jẹ́ tó tẹ́lẹ̀dùmarè ṣe fún yín. mo sì fi àsìkò yìí kí n gbẹ́ kúmúra ọjọ́ bí yín èyí tó máa wáyé ní on 17 of December baba Alayewo December celebrant ẹ̀kọ́ ojúlọ́nà 3-1 program èyí tí baba Alayewo gbé kalẹ̀ kàṣàgbà níbi táwọn ti máa ṣe wẹ̀jẹ̀wẹ̀mú lórí oyè tuntun tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ bí Are Ajagunna Akeweje fún gbogbo ilẹ̀ Yorùbá àti celebration of your birthday ọjọ́ náà láfàyẹ̀wò dé sí o ó lé kàlejò lápè fún celebration ọjọ́ Tuesday ló bọ́ sí o on 17 of December ní Square Hotel Mọ̀lété ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti máa fi lù sọ̀kan ìjó sí wa nídìí látẹnu Rẹ̀mí Àlùkò Igwe wọn àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọjọ́ náà gẹ́gẹ́ bí dancer comedian hip hop artist fuji artist kódà àwọn akéwì gan òní gbẹ́yìn ẹ̀kọ́ ojú ọ̀nà gbogbo Ìbàdàn. Alhaji Yakub Ahmed Adio ọmọ Abinuworo ọmọ òpómúlẹ́wọ́ mẹ́ta lẹ́kàn ọmọ Yabub ilé bàbá tó bí yín lọ́mọ ẹ kú oríire oríire náà ní dìbàjẹ́. ọdún yìí ọdún yìí máa dùn owó tán lára mi ẹ̀sìn lọ lẹ́nu mi.